Atiku ń lọ sí Amẹ́ríkà láti lọ ṣe lọ́bì lórí insecurity. Wow. Atiku ó ń lọ sí US láti lọ sọ̀rọ̀ nípa insecurity Nàìjíríà. Tinubu àkànbí ọmọ olódòdẹ ṣó wá rí pé ìwọ ló kàn báyìí. Tinubu ìwọ ló kàn o. Àkànbí ọmọ olódòdẹ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká sọ fún Tinubu pé Tinubu ìwọ ló kàn. Lórí tàbí tá a bá dé yìí, àkànbí ọmọ olódòdẹ ìwọ ló kàn. Fúlàní tó ń ṣe insecurity, Fúlàní tó dá insecurity kalẹ̀, Fúlàní tó ṣì ń practice insecurity, tí wọ́n ń dá bí ẹdun, tí wọ́n ń rọ̀ bí òwe, tí wọ́n ń ṣe oríṣiríṣi nípa insecurity nílẹ̀ Yorùbá. That same Fúlàní, in the respect of Atiku, àwọn ló ń lọ sí United States nísìn láti sọ wípé insecurity wà Nàìjíríà. Kò tún wá jẹ́ ordinary Fúlàní, ó tún wá jẹ́ Atiku. That same Atiku tó ṣe wípé ní ayé ìgbà tí wọ́n pa Deborah tó tweet lórí page ẹ̀ wípé òun condemn bí wọ́n ṣe pa Deborah, tó padà wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́, wípé òun ò authorize ẹni tó post pé wọ́n ṣe pa Deborah ò dáa. That same Atiku ta ti ń retí pé kó bọ́ta láti jọ́ yìí kó wá sọ̀rọ̀ nípa ikú Deborah, a presidential candidate tó refuse láti condemn bí wọ́n ṣe pa Deborah, nítorí pé wọ́n ní Deborah sọ̀rọ̀ nípa ẹ̀sìn Ìsìlámù. Gbogbo wa lárí bí wọ́n ṣe pa Deborah. Wọ́n mú Deborah, wọ́n lẹ̀ lóko pa. Wọ́n mú Deborah, wọ́n dáná sun. A presidential candidate tari lórí tweet ẹ̀ wípé òun condemn ẹ o, and with immediate effect kò pé 5 minutes ó yọ pé òun condemn ẹ kú o. Does that mean pé ó support ẹ ni? That same person ló wá lọ sí United States of America. Mo ti ẹ̀ gbọ́ wípé wọ́n náà ti san bí $1.2 million fún lobby. Gbogbo ọmọ lẹ́kàárọ̀ àjíire. I want to say Nigeria generally. Entire Nigeria. Ṣé rí pé orí burúkú owó wà Nigeria? Ìwọ tó bá rántí ìgbà tí mo sọ, Yorubawuyi lórúkọ mi ò ń gbàgbé ọ̀rọ̀. Nígbà tí mo sọ wípé tó bá fún èèyàn kọ̀ọ̀kan ní 30 million naira ní Nàìjíríà, tí a family of 4 bá gba 40 million, tí a family of 5 bá gba 50 million naira, mo lówó ṣìṣẹ́ kù sọ́wọ́ àwọn olóṣèlú wa. Tẹ́ bá rántí pé Adé Buhari ṣe show fún mi lórí ẹ̀. Onírọ́ ni mo pa fún yín. Ṣó ti wá ń jájú yín lójú ńsìn? Ṣé gbogbo yín ti ń rí? Ṣó ti ń clear ńsìn? Àbí kò tí clear náà? Wọ́n ní wọ́n ti gbé 1.2 million naira láti lobby. Èló ni Tinubu fún ara rẹ̀ fi lobby níjọ́ wo? Ṣé kò tásìkò sí kí wọ́n máa sọ fún Tinubu pé Tinubu ìwọ ló kàn o? Tinubu ìwọ ló kàn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí according to the time tí mò ń ṣe show yìí, according to the time tó bá bá yín. Mo kí yín Yorubawuyi lórúkọ mi. Ayélàgbé Abẹ́ni ni mò ń jẹ́. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Yorubawuyi. Tinubu ló kàn. Tó jẹ́ tí Atiku gbé pẹ́rú tó lóun ń lọ sí Amẹ́ríkà láti lọ sọ̀rọ̀ nípa insecurity. Okay, let me just put it beside me. Ẹ tẹ́ bá lè wá lórí YouTube, because I will have many videos that ma show níbi bí. Ẹ lè wá pàdé wa lórí YouTube Yorubawuyi. Atiku to visit US over Nigeria insecurity orders. Atiku fẹ́ visit US. US èwo. And the Atiku èwo. $1.2 million. Can you imagine? Wípé àwọn leaders in Nigeria, they are selfish and they are wicked. They are a bunch of wicked people.
wọn ò ní àánú mẹ̀kúnnù o oníkálukú wọn ń ṣe sí àpò ara wọn ni wọn ò torí Ọlọ́run torí mẹ̀kúnnù ṣe anything wọn ò nífẹ̀ẹ́ wa mẹ̀kúnnù bó ti wù kó kéré bó ti wù kó mọ ìkànnù wọn tó lè fọwọ́ sọ̀yà pé òun nífẹ̀ẹ́ mẹ̀kúnnù kò sí. Now they are shouting insecurity in Nigeria. Why the sudden love from these Fulani people to Nigerians? Pretending as if they are trying to protect us. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi Ọláwálé mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi mo kí ẹ̀yin tẹ́ ń bú mi ní comment section lórí YouTube náà mo ti rí comment yín ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ wá sínú inbox mi tẹ́ bú mi ẹ̀yin tẹ́ fowó ránṣẹ́ ẹ̀yin tẹ́ share everything mo dúpẹ́ mo mọ̀ pé ìfẹ́ ni kò kí ń ṣe nǹkan kan mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi ni ṣé títí mo ṣe fídíò yẹ ọkọ ẹ ṣé mo pé many people ti rí picture yẹn Yorubawuyi ó pè wá àwa ò láṣọ òde àwa ìyá mi kan wọ́n tiẹ̀ mú irú gèlè tí mo wé jẹ́ gangan wọ́n send ẹ̀ sí mi tí wọ́n kàn ní touch of another thing wọ́n send ẹ̀ sí mi pé Yorubawuyi àwọn náà ṣe kinní kan mi ò tí ì ṣèyàwó fọ́mọ introduction ni mo kàn lọ ṣe àwọn ọ̀rẹ́ mi náà jòyè kíní máa ń fà á jà àwọn ló ní wàhálà ẹ má pé tẹ́ bínú mo bẹ̀yìn ìyá yẹn mo bẹ̀yìn bàbá yẹn tó yọ lọ́hùn mi àti ìṣèyàwó introduction ni mo sì ṣe fọ́mọ àwọn aláfàjá ni wọ́n fàjá o wọ́n fàájà ni o mi ò ṣe wedding ni o àwọn fàájà nation àwọn ni wọ́n fàájà mo dúpẹ́ lọ gbogbo mo dúpẹ́ I don't know what to say but mo dúpẹ́ ọpẹ́ mi pọ̀ gan ni ọpẹ́ mi pọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ń bínú mo dúpẹ́ lọ́wọ́ yín bí a kì í dẹ̀ ṣe fídíò ọpẹ́ láyé ọ̀tọ̀ mo ní kí wá bẹ̀yìn fans mo ti sọ níjọ́ tí mo ṣe show last mo ní máa ṣe ẹ̀yin lẹ́sẹ̀ kan mo ní bẹ̀sẹ̀ later ìmọ̀ padà gbọ́ mo lè máa bẹ̀bẹ̀ tá bá fẹ́ ṣe wedding Yorubawuyi máa pé máa announce tá bá fẹ́ ṣe wedding máa announce fún yín ẹ̀kan picture ìyá ọkọ easy àdìrẹ òun ló ṣe hand fan ìyá ọkọ èmi kọ́ ni mo ní kó ṣe easy àdìrẹ ló ṣe ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ easy àdìrẹ ọ̀fẹ́ ni wọ́n ṣe hand fan àti gèlè àti irun àti makeup Bímpé lodge mo máa gbọ́ àdírẹ́sì wọn wá àwọn ni wọ́n ṣe ìgbà tó ń dẹ̀ ṣe tán wọ́n ní kí n máa lọ lọ́fẹ̀ẹ́ Ọlọ́run o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Bímpé lodge àdírẹ́sì wọn káàdì wọn dẹ̀ wá mi bí yìí o àti gèlè tẹ́rí yẹn àti mékọ̀pù àti irun mi àti tó fi ṣe irun pàápàá àwọn náà supply yẹ wọn ò gba ṣíṣì o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Bímpé láòdì o Ọlọ́run ọba small shops by Miss Yusuf small shops plantain gbogbo ẹ̀ oríṣiríṣi gbogbo ló ti gbóngbó by Miss Yusuf ẹ ṣé mo dúpẹ́ àwọn náà gbowó o mo dáre ẹ ṣé o mo dúpẹ́ o DJ kí lórúkọ ẹ̀ mi tẹ́ Mr. Okiagu the MC ọ̀fẹ́ làwọn náà ṣe o mo mọ̀ wá dáre èmi ni mo fẹ́ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ everybody mo dúpẹ́ mo ṣáà ń dúpẹ́ ní ṣóòfù mo fẹ́ ṣe lẹ́nu kò kí n ṣe ṣóòfù kìíní ṣóòfù mo fẹ́ wá dúpẹ́ mo fẹ́ dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan máa ti ṣe special kìíní fún yín and if you are in Brooklyn tó bá wà mọ ẹni tí wọ́n ń pè ní ìyá wàsó and you said you are in Brooklyn you are in Church Avenue lórí Flatbush o mẹ́ni tí wọ́n ń pè ní ìyá wàsó aláìó mọ̀ yan o tó o bá mọ ìyá wàsó o mọ̀ yan o màámi mo gbé fún yín tó a lè o lórí ìgbà kọta ní kọkà ìyá wàsó ni o
wọ́n gbowó mo dáre ọjọ́ ẹ̀san ò ní bọ́sì kanra o ọlọ́run á jẹ́ kí n lè ṣẹ̀san o ọjọ́ ẹ̀san ò ní bọ́sì kanra lágbára ọlọ́run adúpẹ́ ṣe Mr. Ọláwálé nìkan náà bá mi ń dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ìyá wa so màámi I love you so much thank you so much ìgbà kan tàbí kọ́ oúnjẹ tá a jẹ ìgbà kan tó máa ń lò Nàìjíríà ìgbà kan ayé àtijọ́ yẹn ni wọ́n lọ sórí Church Avenue lórí Flatbush wọ́n béèrè ìyá wa so kò sí ní tó fẹ́ tó ò ní rí lọ́dọ̀ ìyá wa so anything Africa kódà mi ìmọ̀ tó kódà tó bá ní kó lọ gbẹ́ ẹbọ tó bá ní ìdí gbá wàá rí lọ́dọ̀ ìyá wa so bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹni mo fi sọ tó bá ní ìdí kòkò tó bá dọ́dọ̀ màámi ìyá wa so máa rí gbogbo ẹ o ìyá wa so mo gbé fún ẹ ìyá mi ní dààmú ẹ ṣé mo dúpẹ́ mo wá ní àwọn kan Mr. Délé ẹ̀yin inú ọlọ́run nù mo fà yín lọ́lọ́run lọ́wọ́ o ọlọ́run Mr. Délé mo fà yín lọ́lọ́run lọ́wọ́ torí kí máa yí máa sùn lójú oorun tí bá ní ẹ̀ ló Yorubawuyi kí ló ṣẹlẹ̀ èmi ò rí ibi tí mo ti pe Mr. Délé èmi ò mo fà yín lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn tó bá mi sọ yín lẹ́sàn ìfún ká tó dé venue wọ́n ti dé venue síwájú wa ayọ̀ mo dúpẹ́ èyí tí ẹ wo all protocols observed àbọ̀dé lè máa ń sọ mo dúpẹ́ lọ́wọ́ every one of you mo dúpẹ́ ṣé wàá rí ọ̀rẹ́ mi tí mo ní àwọn ìyá tí wà ní mọ́tò tó ń ṣe ajá náà sí ìgbà kan princess gbogbo wáàtí tó wọ̀ báyìí ó padà mú podélé ni ẹ ṣé mo dúpẹ́ the cuckoos kúkú ní Jẹ̀bú Òde ọ̀rọ̀ pọ̀ ọmọ ọ̀rọ̀ pọ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ìta ń tẹ̀bọ̀ ní Jẹ̀bú Òde Jẹ̀bú Òde o Ajagalúra mo dúpẹ́ lọ́wọ́ the cuckoos àtọkọ àtìyàwó wọn gbéra wá o Mr. Lukman Miss Budi ẹ wo ọpẹ́ olóore àdáǹdá tán ọjọ́ ẹ̀san ò ní bọ́ sí kanra láṣẹ Elédùmarè máa tú ẹ̀san san èmi náà lè ṣẹ̀san ìyàwó ń bọ̀ lọ́nà tí àsìkò ìgbéyàwó bá dé gbogbo yín ni màá sọ fún gbogbo yín ni màá pè ẹjọ́ ẹ má bínú sí mi ẹ má bínú Ọlọ́run àfìrè kárí gbogbo now ẹ jẹ́ ká sọ́dọ̀ Tinubu bàbá Tinubu ẹ̀yin ló kàn lásìkò tá a wà yìí Tinubu tí ẹ bá rẹ́ni sọ fún yín Yorubawuyi lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́ mo láyọ̀ láti sọ fún yín pé ẹ̀yin ló kàn because gbogbo tó ń lọ nílẹ̀ Nàìjíríà nísìn ó jẹ́ kó jẹ́ kẹ́ mọ̀ wípé kíní yìí kò sí excuse tẹ́wẹ́ fún wa àwọn èèyàn lè gba excuses yín o èmi Yorubawuyi excuse yẹn like this excuse now let me quickly play this excuse fún àwọn èèyàn irú excuse tẹ́ ń give níbi bíi mo gbọ́ bẹ́ẹ̀. You are playing to the hand of agents, including my own enemies, who want to use insecurity to get rid of me. I'm a very stubborn politician. I just refuse to go. And I will campaign for my second term. I will work myself. Tinubu, ọ̀rọ̀ tẹ́ sọ bíbí. Tinubu, we are all playing to the hands of your enemies. Tí wọ́n ready láti fi insecurity láti fi bà ìjọba yín jẹ́. But you are a stubborn politician and you will campaign for your second time. Sir, I love your courage. Kí ni mo sọ sir? Mo nífẹ̀ẹ́ sí courage yín. Mo nífẹ̀ẹ́ sí pé ẹ jẹ́ ọ̀gbà. Mo nífẹ̀ẹ́ sí pé ó ń gbá lórí yín. Mo nífẹ̀ẹ́ sí pé ẹ kì í wojú anybody, ẹ kì í wojú ṣe. Mo nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n ẹ rántí wípé you said we are playing to the hands of your enemies that are trying to use insecurity láti bà ìjọba yín jẹ́. Bàbá Tinubu, ara ìjà lẹ́yìn wà. Ẹ má expect pé kẹ́ wà níbẹ̀ yẹn kí àwọn ọ̀tá má dìde. Bákan lẹ ṣe lé Jonathan kó lórí oyè. So àwọn ọ̀tá náà máa wá bákan láti unseat ẹ̀yin náà ni. Look at Atiku going to America. Láti lọ sọ̀rọ̀ nípa insecurity.
wá bí Atiku bí àwọn assets Nigerians tó yẹ kí Nigerians máa gbádùn káyé Isaka Ghana ń lé wa Ghana tó yẹ pé pàtó wà ní Nàìjíríà wọn ò ṣòro mọ̀ tó bá ti rí orí wọn báyìí tó bá ti súpọ̀ wájú wọ́n ti kiri pọpọ́fù I am not trying láti bú wọn o wọ́n ti kiri pọpọ́fù gbogbo wọn báyìí wọ́n ti súnkì níwájú amadu ṣe ṣe dàbí orí Ghana báyìí Ghana pọpọ́fù Ghana bọ́ǹsì Ghana bread wọ́n tún ṣe kan bí yellow báyìí ní Church Street àbí ní Barnet Street tó máa lọ jẹ Ghana tí wọ́n ṣe so bàtà fún wa abọ́ tó ń jó ike tó ń jó di garawa ní bá sí àdíkíní kan Ghana tí wọ́n kó àwọn ìyàwó wọn wá sí Nàìjíríà tí wọ́n lọ ń bá àwọn báṣẹ́lọ̀ pé jẹ́ kí ìyàwó mi máa sùn sí bíbí kó ṣáà ti máa jẹ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n á lọ ṣe ọmọ ọ̀dọ̀ tí wọ́n lọ ṣàtìpó káàkiri láti wá bọ́ ìyàwó àtàwọn ọmọ wọn. Imagine Ghanaians chasing out. I have the video here, I will play it for you. Àwọn Ghana wọ́n wá lé Nigerians ní ìlú wọn. Tinubu, many of us àwa lókè òkun a fẹ́ wá sílé. We are ready to come back to our father's land. But wá kó kú la wà. Coming back to establish your father's land. Lọ́wọ́ Fúlàní apani, Fúlàní ajínigbé, Fúlàní ajínipa. Tinubu ẹ̀yin ló kàn. Tó bá jẹ́wọ́ ló lè ní lòpò ẹ kó dára. Ẹlòmíràn ń bọ̀ tí ó lọ́jọ́ ọ̀la. Tinubu ẹ̀yin ló kàn nísìn láti lòpò yín kó dára fún ilẹ̀ Yorùbá. Awólọ́wọ̀ ti ṣe tiẹ̀. Ó ti lọ. Bọ́lá Ìgè gbìyànjú. Ó ti lọ. Bàbá Ajákànlé of blessed memory gbogbo wọn ó ti lọ. Even ọmọ yín tó lọ pé aró ti lé ó ti gbìyànjú tiẹ̀. Wọ́n ti pa òun náà. Délé Gíwá, Fúnṣọ́ Williams, Gani Fáwẹ́yìnmí. Gbogbo wọn ti gbìyànjú tiwọn. Àwọn tá Abraham Adésànyà, àwọn tá a bá nìyẹn a lè sọ àwọn tí wọ́n ti lọ bí àwọn Balógun Ọdẹ́rìn lọ tó kúkọ wọn ò parẹ́. Tinubu ẹ̀yin lẹ wà ń bẹ̀ ń sìn. Ẹ̀yin ló kàn láti yọ ilẹ̀ Yorùbá kúrò nínú àgbákò. Ẹ̀yin ló kàn láti yọ ilẹ̀ Yorùbá kúrò nínú ewu. Tinubu ẹ̀yin ló kàn. Àkọ́bí ọmọ olódòdẹ ìwọ ló kàn. Ìwọ ló kàn láti jà fún ilẹ̀ Yorùbá. Ìwọ ló kàn láti jẹ́ kí ìran Yorùbá má parun. Ìwọ ni Elédùmarè gbé fún. Tinubu tẹ́ bá fẹ́ gbọ́ tẹ́ bá fẹ́ gbọ́. Mo dẹ̀ mọ̀ pé máa gbọ́rọ̀ ìyàwó máa gé ó máa kàn yín lára. Lórí tàbí tàdé yìí second time tẹ́ fẹ́ dìde fún yìí Ọlọ́run pẹ̀lú yín o. Ẹ̀ẹ̀kan mọ ní o. Now ẹ wò bí Obi is like a political rolling stone. Òdekọ̀lá Obi ò tí ì ra aṣọ dípò tó máa gbé fún tailor. Ṣé wọ́n bá ránṣọ ẹ̀ láwọn ọmọ ojú ni? Tinubu ebi ń pa àwọn èèyàn. Ìyà ń jẹ àwọn èèyàn. Wọ́n tún ń jẹ àwọn èèyàn gbé. Lákúráwá, Lúkúráwá, Pampalawa, Piníkọ̀ráwá. Ṣé bí wọ́n ṣe gba Ìlọrin? Because gbogbo àti à ń ṣe òde tí mo ṣe náwó gan, mo yàn tó ń sẹ́ni fídíò sí ni. Bí wọ́n ṣe gba Ìlọrin tó ṣe wípé àwọn tí wọ́n lọ protest against insecurity, wọ́n ní gómìnà ti kó wọn sátìmọ́lé. Àṣàrí fídíò tó pa àwọn ìyá tó ń protest against insecurity, wọ́n kó igi, wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n. Tí gbogbo fídíò gbé, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Ṣé bẹ̀rẹ̀ jẹ́ kan gbalẹ̀ Yorùbá tán? Tinubu Àkànbí ọmọ olódòdẹ mo ní kí wọ́n rán ẹ létí ní Yorùbáwùyí lórúkọ mi. Ayélàgbé Àbẹ̀ní ni mo ń jẹ́. Èdè ni May 3rd 2026. Tinubu ìwọ ló kàn. Tinubu ìwọ ló kàn. Kò kí ń ṣe ẹlòmíì. Wo bí wọ́n ṣe gba Ìlọrin. Wo bá yẹ pé Yorùbá kankan ò lẹ́nu láti sọ̀rọ̀ ní ìlú Ìlọrin. Ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ kàn gba gbogbo ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá? Tinubu ìwọ ló kàn. Àwọn ọ̀tá yín wọ́n fẹ́ fi insecurity wọ́n máa ṣe because that is the only way tí wọ́n ní. That is the only way tí wọ́n lè fi ba ìjọba yín jẹ́. Wọ́n náà pé tí security bá ń lọ èèyàn kan ò ní lè lọ sóko. Àwọn investors ò lè wá invest. From there ìlú á lè kókókókókókókó Yorùbá máa sá kúrò lórí ilẹ̀ wọn. Wọ́n máa sá lọ sí ìlú òyìnbó, wọ́n máa sá lọ sí Ghana, sá lọ sí South Africa, sá lọ sí Burkina Faso.
àwọn Fúlàní á máa sá kúrò nínú igbó, wọ́n máa sá wá sórí ilẹ̀ Yorùbá. Tinubu, ìwọ ló kàn. Ọlọ́run ti bá ẹ ṣe. Òbí ń yí kiri nísìnyí bí odò Ìgbò, òun ò tiẹ̀ mọ̀ bí tó ń lọ. Òbí for PDP, Òbí for LP, Òbí for ADC, Òbí for kíní kan, ó tún ti lọ sí NNC àràbẹ́ni arúsì àbí wọn ló sọ pé ó tún lọ nísìn. Òbí kàn yí kiri tiẹ̀ ní òun ò mọ̀ bí tó ń lọ. Ṣé ni tí ò mọ̀ bí tó fẹ́ ṣòde tí ò tiẹ̀ mọ̀ bí tí venue wà, tí ò tẹ̀ tí ìránṣọ làwọn èèyàn máa tẹ̀lé. Nàìjíríà ẹ ti sọ di ẹlẹ́yàmẹ̀yà because láti ilẹ̀ náà a kì í ṣe kankan lẹ́kọ̀ọ́ ń fọ́ọ̀sì wa papọ̀ ni. Àwọn tí ẹ bá dìbò fún. Ó dẹ̀ pé wọ́n tí mọ̀ níjọ́ yẹn gan ẹlòmíà padà lọ tẹ̀ka sí LP because wọ́n ti máa bí lè pé LP ló wà. Àbí ṣíkà wá àbẹ́ Àtíkù la máa tẹ̀lé. Tó bá ti ẹ̀kú wípé Àtíkù nígbà tí wọ́n sọ pé wọ́n pa Deborah, àárín ló kí ní ẹ̀pọ̀ òun condemn ẹ̀. And within 5-10 minutes, Àtíkù yọ kúrò. Ó ní ẹni tó condemn ẹ̀ fún un lórí tweet òun. Tó tweet ẹ̀ pé òun condemn ẹ̀, ó lóun authorize tweet yẹn. Àwọn extremists yìí, and without jihad, there is no Islam. Yes. Without jihad, there is no Islam. And àwọn extremists yìí wọ́n ti ń wà nílẹ̀ Yorùbá náà. Ṣé bí àwọn yìí ni wọ́n ń sọ wípé káwọn ọmọ má ka ìwé lẹ́nu tó yẹ pé òun níyàwó àtọmọ ní UK táwọn ọmọ ẹ̀ wà okay tíyàwó ẹ̀ wà okay tí wọ́n ń ka ìwé wọ́n ní káwọn ọmọ lọ kéwú kó má ka ìwé. Extremists yìí wọ́n fọ́ọ̀mù ẹ̀ lóríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà tí wọ́n fi ń kójọ. Tinubu ìwọ ló kàn o, ọ̀rọ̀ tí mò ń sọ yìí Tinubu ìwọ ló kàn. Ó ní wọ́n ti ṣe tiẹ̀, ẹlẹ́yìn ti ṣe tiẹ̀, ọ̀rọ̀gbọ́n àga ti ṣe tiẹ̀. Àsìkò tẹ́ ẹ wà yìí insecurity bá bí ní pé máa stop ẹ̀ ń tọrọ ayín ni. Because this is the only way tí wọ́n lè fi lè mú ìṣèjọba yín kó nira fún ará ìlú. You might be trying. Bẹ̀tẹ̀ olówó kan láàrin òtòṣì mẹ́fà olóṣì ló ń fúnra rẹ̀. Insecurity yìí gbogbo ayé kódà olórin kan kọrin nípa insecurity yẹn bóyá kí n wò bóyá mo sì lè mú yẹn wá fún yín bẹ̀tẹ̀ kí tó mú yẹn wá fún yín ẹ ká kọ́kọ́ gbọ́ bàbá wa yìí ná. To the genesis of the insecurity, we will not have a solution. That is the genesis of the insecurity in Nigeria. It started. I keep quoting. I've quoted it so many times. Others have also quoted it, not me alone. In 1960, just barely 5 months after Nigeria got independence in October. In fact, in October, I think it was 12 October 1960, the late Sadana of Sokoto, Alhaji Samadu Bello, he said that this new nation, Nigeria, that was the word he used, should be an estate of our great-grandfather, Usman Danfodio. Okay. And we should never allow a change of power. He continued, the northern minorities we shall use as stepping stones, and the south we shall use as conquered territory, and we shall never allow them to rule over themselves. This ambition of the Fulanis to overrun Nigeria with their brand of Islam, which does not allow of religious tolerance, even within the Islamic faith itself, with a particular brand of Islam, so that if you don't believe in that brand of Islam, you are to be killed. Because even Yoruba Muslims, Yorubas were Muslims before Danfodio came to Nigeria. Islam in Yoruba land is older than Islam in the north. But we didn't take Yoruba didn't take the Islam from the north. Islam came to Yoruba land through a different route, and it predated that of the north. Even they regard Yoruba Muslims as infidels, because Yoruba Muslims are tolerant. In Yoruba land, we are very tolerant of religious differences.
In families in Yoruba land, we have Muslims, we have Christians coexisting, living together, celebrating together. That is our own brand of Islam. So because of that, the Fulanis regard all of us, Christian and Muslim, as infidels. Because if you are a true Muslim, you are not supposed to live happily with a Christian. You are supposed to kill them. So I'm saying that those of us who think we are targets to be killed, who think we are targets to be killed, but the same people who say they are the same country with us, we have a right to say no. We want to a place where we can live our own life peacefully. Where we can live our own life peacefully without being afraid to go to bed at night. That some people might come and burn our villages and kill us and rape our women. So that is why I don't blame people who are agitating for Yoruba nation, for Igbo nation, for all sorts of other things, because we are all confronted by the same terror, the same terrorism that is now ravaging Nigeria, which is based on this Fulanization agenda. Baba Tinubu, ṣebẹ́ ti gbọ́, ara àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni wọ́n ń bá yín sọ̀rọ̀ yẹn. Wípé this Fulanization agenda has been in existence since 1960 tí Nigeria ti gba independence. Ní Sadana of Sokoto ti sọ fún wọn wípé Nigeria must be an Usman and Fodio estate. That they should not allow anybody to rule. Then how do you think you can rule? See, the marché láṣẹ yanjú. Nígbà tó yẹ pé a Fulani man will always be a Fulani man. Ẹ wò gbàtẹ́ ti débẹ̀. Ẹ wò oríṣiríṣi tó ń jáde. Ẹ wò àṣírí oríṣiríṣi tó ń bọ́ta. Ẹ wò bó ṣe ń jáde lọ́tùn lósì. Because they don't want anybody there. Wọ́n láti tẹ̀lé rules and regulations àwọn bàbá wọn. Wípé nobody tó must go into power. If not them, it must just be them. Na them. Tinubu 2027 tá bá sọ pé máa yà níbù tó bá lọ yà lóro nǹkan. Tá bá ní pé ẹ máa débẹ̀ tó bá dá ogun kalẹ̀, because listen, wọ́n ti fi hatred yín sí inú àwọn aráàlú. I just have to tell you this. Ó jẹ́ kí àwọn aráàlú máa pé ìjọba burúkú lélẹ́yìí o, ẹ ṣe coastal road, ẹni tó bá wà láyé ló máa rìn lórí coastal road. A ní ìpànìyàn yìí àwọn rí bí normal thing. Excuse me. Wọ́n rí ìpànìyàn yìí bí ohun yẹn pọ̀ fún mi. Wọ́n rí bí normal thing káwọn pààyàn. Tó bá dẹ̀ pààyàn, ìlú wọn máa lé sí ní, and people will continue to hate you. Bá Tinubu, okay, tẹ́ bá tẹ̀ tí wọ́n á débẹ̀ ní 2027. Ṣebí lákúwárá kúwárapá, jágbánágbá, àwọn náà wà ń bẹ̀ nísìn. Tí wọ́n pààyàn. Tẹ́ bá wá débẹ̀ ní 2027, tó bá wá lọ import àwọn ya wèrè jù yẹn lọ wọlé. Tinubu, orúkọ wo lẹ fẹ́ fi sílẹ̀? The Fulanization agenda, the Islamization agenda, ó ti wà lórí ilẹ̀. Láti 1960. Bàbá yìí sìn inú kẹjọ jẹ́ sàwáwù àbí kẹjù wọn lọ díẹ̀. Ọmọ tàbí ọmọ làwa sì jẹ́ fún yín. Ìbá wọn náà sọ̀rọ̀ ìtàn lè jẹ́ Yorùbá. Wọ́n náà èyí máa ń wú nǹkan kíní kan tegbòtegbò ni. If not, a máa wù padà. Then how do you woo this one tegbòtegbò? Sí ò ṣe ní wù. Agenda láti 1960 tí wọ́n ti gba independence few days after independence, not so 2 days after independence, wọ́n sọ pé àwọn làwọn ní Nàìjíríà. Tinubu ẹ̀yin ló kàn o. Ẹ̀yin ló kàn ká tó máa bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn wọlé. Ẹ kà lọ sí Ghana, àwọn Ghanaians. Fẹ́ sáré bàbá Tinubu fẹ́ kẹrí eléyìí ni ò kẹgbọ́n nǹkan táwọn Ghanaians sọ. Ó dẹ̀ máa padà ṣẹlẹ̀ níjọ́ kan. Máa padà ṣẹlẹ̀. The way they have loud mouth and they are on social media bragging. They should use that strength. They should use that strength to go and face their leaders, so that their leaders will fix the country for them to stay. We are tired of them. We can't stay here with Nigerians. From today on, everybody, every landlord, we are warning you people. We should stop renting rooms for Nigerians. We should stop renting shops for Nigerians.
Those who are selling lands for foreigners, they should stop. Foreigners who are buying land in Ghana, a time will come, we are going to... You see, we are saying our Igbo, our Kinikan. Here now they are not mentioning Igbos. They are saying Nigerians. They say we should go and strengthen our Kinope to Nigerian leaders. It go happen one day. About tell women, she kò ní ṣẹlẹ̀ ni. I'm gonna channel strength wa sí yín lórí. Ó mọ̀ padà ṣẹlẹ̀ ńjọ́ kan. Tẹ́ bá ní kí wèrè sún. Tí wèrè bá sún tó bá kan ògiri tí ó sì tó fẹ́ sá sún lọ mọ́, á padà kọjú sẹ́ni tó ń le. Ṣé àárín padà kọjú dà yín lọ́jọ́ kan. Ghana tí wọ́n kí Ghana pọpọ́fù tó bí wọ́n máa sókì ní Nàìjíríà, àwọn ni wọ́n lé Nigerians yìí. Wọ́n ní ká channel energy wa sórí ẹ̀yin olóṣèlú wa, àwọn ẹ̀yin leaders wa, kẹ́ fix Nigeria. And you don't believe one day Nigerians will rise up and they will channel all their energies on you guys. Mọ̀ wípé gbogbo èèyàn ló máa ń jowó ọmọ ológo. Everybody mọ̀ pé ọmọ ológo ní gbogbo ọmọ Nigeria, especially the Yoruba people. Wọ́n mọ̀ pé ọmọ ológo ni wá. Tọ́mọ ológo bá ń tàràkà níbì kan tó yẹ kó kú òun bẹ́ẹ̀ kó lọ síbi tó yẹ kó lọ. Ó máa rí fìtínà ni o. Ẹ ń fìtínà wa ẹ̀yin ìjọba Nigeria. Ẹ ń dà àwọn ọmọ ẹlẹ́ran oúnjẹ gungun, ọmọ aláṣọ ń wà kísà. They said we should go back to you guys. Okay, one day go be one day. Monkey go market. You no go come back. So it's okay. Take all those things back from you people. The country belongs to Ghanaians. We don't share our country with anybody. Ghana is for Ghanaians alone. So my advice to the ladies who are giving themselves to Nigerian guys, they are using you people to destroy Ghana. Nigerians are not good people. They don't love you people. They are using you people, the women, to destroy Ghana. So you see, they say Nigerians are not good people. These are the people that ran from their country down to Nigeria. Badia ni mo gbé. Badia ni èmi gbé. Ghana village wà ní Badia. Orí pákó, àwọn ni wọ́n ṣe aṣẹ́wó lórí pákó. Ní Baale Street. Badia lèmi gbé je ni mo gbé, ghetto ni mo gbé. 90% Ghanaians tó wọ́n sá kúrò nílùú wọn, Badia ni wọ́n sá wá. These are the people tí wọ́n bá wa fún aṣọ. They are now telling us that Nigerians don't love them. Just the same way South Africans are saying Nigerians are bad people. Wọ́n gbàgbé ayé apartheid. Wípé Nigeria ló wà ní front line láti save wọn. God bless Wasiu Ayinde. Ó ní táyé bá sọ ẹ̀dá, ṣé bóun náà ó fi ìbú ẹ̀ bódọ́lá. Ohun táyé bá sọ ẹ̀dá, ayé ilé. Ohun táyé bá sọ ẹ̀dá, ṣé bóun náà ó fi ìbú ẹ̀. These are the people tá à ń fún lóúnjẹ. Mama mi, may her soul rest in peace. Ó ṣe púpọ̀ ní ayé àwọn Ghanaians. Ìyá mi ṣe ó ṣe mẹ́wàá, ó ṣe ọgọ́rùn-ún láyé wọn. Ìyá mi máa fún wọn ní kòkó orin tó fi ń di pọ̀pọ̀. Show glassy. Ó mà ṣe o. They are now telling us to go back to our country. And where is our country? Where is our country that we go back to? Níbi tí la kú warapa gbogbo tí ń pààyàn yìí la máa go back to. Baba Tinubu, ara ìjà lẹ́yìn wà. Stop telling us they want to use the insecurity to stabilize your kí lorúkọ ẹ̀ ìṣèjọba yín. Mi mọ̀ kó tó pè ní ìṣèjọba ní English. Stop telling us that. Stop giving us excuses.
ara àjà lẹ́yìn wà the only way tí Fúlàní mọ̀ pa àwọn fi lè destabilize ìjọba yìí náà ni pé káwọn da insecurity síta and tọmọ wa bọ́ta like this one Atiku is going to America gbé síbi ẹ̀sẹ̀gbẹ́ mi padà Atiku going to America tó ṣe kíni to talk about insecurity ẹjọ́ tó rí Ọlọ́run àbí bàbá agbóhùnsókè àbí àbá ìgbóhùnsókè ẹjọ́ àbá ìgbóhùnsókè o. ẹ ṣeun ìyá mi ẹ kú ìnáwó náà. ẹ ṣe mà. oníjà ṣe mọ. àṣẹ ìdùnnú tó tún kọ abẹ́ mi. bàbá Tinubu ò lè máa pretend bẹ́ẹ̀ páwọn ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀. He's not pretending. Mami, he is not pretending. Ó ti di àsìkò yìí sì kí gbogbo àwọn ọmọ Yorùbá ká fojú ajé kan onísọ̀ fún Tinubu. Tinubu mọ̀ pé there is insecurity in Nigeria and he say they want to use that to destabilize his ìjọba. Tinubu, we are tired of excuses, sir. Kájọ kan ṣàánú àwọn ọmọ Yorùbá tá a wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ìyà tó ń jẹ wá yìí ti pọ̀ jù. Hold on, lórí fóònù sà. À ń gbọ́ yín mà. Ìyà yìí ti pọ̀ jù. Kò ṣe fẹnu sọ ni. Àdẹ̀rí ilé sáwá kọ́njọ kan bá wa ṣèlú wa kọ́ tí ẹ̀ jẹ́ kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n bá ti sọ pé àwọn ò ní gbà kí bàbá Tinubu lẹ́ẹ̀kejì kí bàbá Tinubu jẹ́ kí wọ́n máa lọ kán lọ máa ṣèjọba ara wọn ó ń ṣe nǹkan tó le rárá kọ́njọ kan ṣàánú wa torí kí a kì í tiẹ̀ ń ṣe torí iṣẹ́ ti wà ìyàwó ọmọ tá a bí sí ìlú àjèjì gbogbo wọn fẹ́ wá mọ́lé báwo ni orí ìrun wa ò ṣe ní parun tá a bá dúró sẹ́yìn odi títí tá a lè padà wálé tá a lè má àwọn ọmọ wálé ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ bàbá Tinubu kọ́njọ kan ṣàánú wa ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan even ibi tí mo ti ṣe introduction fún ọmọ níjẹta àwọn èèyàn my baby my last born ìbẹ̀rẹ̀ pé can I marry your daughter? Can you give me your daughter? I want to have a hand in marriage. Because people were like, was onílù ìbílẹ̀ la fi ṣe onílù ìbílẹ̀ àwọn alága dúró alága jókòó ọ̀pẹ̀lẹ́ngẹ́ thank you ìyá mi effort yín ó lágbára ẹ jọ̀ọ́ if you want that alága just let me know àwọn eléyìí ṣe alága if you want onílù Yorùbá people were asking for my daughter's hand in marriage ní ìjẹta yẹn people can I marry your daughter? ìyẹn àbúrò ọkọ people were asking for our hand in marriage mo ní so because many are saying àwọn ọmọ pé culture kan wà nílẹ̀ Nàìjíríà tó rí báyìí I know you are from Nigeria but I don't because wọ́n rí colourful àwọn aṣọ àtàṣe pé ní white and blue in fact Baba Tinubu we are tired Yorùbá ni wọ́n jẹ́ ká ayékúnká kó máa lọ́nlọ́ ẹ̀ second time yìí tó bá sùn tó bá padà débẹ̀ náà wọ́n kọ́ máa pààyàn sí yàn wọ́n máa pààyàn lọ ní mẹ́nu ọdẹ pààyàn kù sígbà tí gbogbo ilẹ̀ Yorùbá bá di Ìlọrin ni ẹ bá wa gbó sókè lórí fóònù ẹ má bínú sir. Yes ma, congratulations ma. Thank you sir. ẹ ṣé mo dúpẹ́. mo gbára náà wá bọ́kùnrin wá bóbìnrin. àṣẹ Èdùmàrè o. ṣe rí irú wedding tẹ́ ṣe yẹn mà ẹ̀yin kò fẹ́ ṣe nílùú Oǹdó wípé kẹ́ lọ ṣe nìyí. bẹ́ẹ̀ni. nítorí pé ìkà làwọn olórí wa ìkà làwọn leader wa ṣe rí mi tí wọ́n lè blame tẹ́lẹ̀ mo máa ń blame Tinubu gan bẹ́ẹ̀ mi tí wọ́n lè blame bàbá Tinubu. Why? ó wá wà lórí àwọn ọba wa lọ́wọ́ sí i kàn fún àwọn ọba wa lọ́wọ́ kàn fún àwọn ọba wa ní àṣẹ kan pàṣẹ ọba tó bá ti wàkúwà kan yọ lóye kí wọ́n yọ lóye kí wọ́n fẹ́ lómi sí kí wọ́n pàṣẹ tó yẹ mo ṣe mi like TikTok rárá mi like mo wá sórí TikTok wọ́n máa ti wọlé bá wọn máa báṣọ jẹ mọ́ ẹ lọ́wọ́ ni. ọba tó bá ti lè jíyàn gbé lérí àdó ẹ̀ kí wọ́n yọ lóye kí wọ́n fún àwọn ọba wa yẹn láṣẹ tí gbàbọdè kí wọ́n jí àwọn èèyàn gbé lérí àdó fẹ́ lómi sí ẹ jẹ́ gbàgbé pa àwọn olóṣèlú ìbílẹ̀ la lè fi ṣe nǹkan ìbílẹ̀ kò sí nǹkan olóṣèlú fẹ́ ṣe fún wọn bàbá yẹn ń pàṣẹ bí pírẹsidẹ́ǹtì ni
nígbà tí bàbá yẹn tún pàṣẹ ẹ tún wá ń wá ọ̀nà láti yọ bàbá yẹn. ẹ jẹ́ kí bàbá wa Tinubu kan tá ń wò kó ń fún àwọn ọba wa láṣẹ pé kó ṣiṣẹ́ báyìí wọn ò dẹ̀ gbọ́dọ̀ bára wọn jà. bẹ́ẹ̀kì ìlú tí wọ́n bá ti jíyàn gbé kí wọ́n yọ ọba yẹn kí wọ́n gba dé orí ẹ̀ kan fẹ́ lómi replace ẹ̀ immediately. nítorí pé tí àwọn àṣeyẹ tí ò bá ti wáyé gbogbo nǹkan wọ́n sì máa continue láti jíyàn gbé ni. ibi tó ti ṣe bẹ́ẹ̀ yẹn tí àṣẹ àwọn ọba wa bá tilẹ̀ múlẹ̀ gbogbo àwọn gbọ́n ń pè lọ́rin wọ́n ń pè kíní kan yẹn gbogbo pátá máa keep mouth ẹnu wọn ni. nítorí pé àwọn ọba yẹn làwọn èèyàn ń wò pé kí lọ́ba wa fẹ́ sọ wọn á wá mú wa nílé wọn á wá ṣe nǹkan kan ẹ jẹ́ kí wọ́n ṣe kíní yẹn fún wọn náà. nítorí pé mo mọ̀ pé àwọn kan dúró olè Sunday Igboho kan sọ̀rọ̀ ó ní àwọn tó lejú tó lọ́pọ̀ nínú ìlú bàtà ló náyà di Sunday Igboho. ṣé rí tó bá lè ṣerú yẹn fún àwọn pàwá ó máa wà òkè. bàbá wa àwọn governors tí wọ́n ń gba security vote ńkọ́. ṣé rí àwọn governor àwọn aráàlú mọ̀ bá ṣe lè dí pẹ̀lú governor. ẹ jẹ́ gbàgbé pa governor aráàlú mọ̀ bá ṣe lè dí pẹ̀lú governor. bàbá wa nínú ọba àti governor ta ló lágbára jù. governor ló lágbára jù but. why are we not going for the governors first? Why the obas that are collecting salary? Gbogbo àwọn gómìnà wa alátẹnujẹ gbogbo wọn. We must. I don't know. Òótọ́ ọ̀rọ̀ mo sọ fún gbogbo àwọn gómìnà wa pátápátá alátẹnujẹ gbogbo wọn. Wọ́n fẹ́ jẹ́ àwọn gan ló ń kọ̀ sí wàhálà. Ọ̀dà ẹ bá wa rándọ̀ ká ṣe ní pápá àpánípa ìmọ̀ ìṣe ń padà síbọ̀ sẹ́nu. Àwọn gómìnà ló ń kọ̀ sí wàhálà ta ní nílẹ̀ Yorùbá nítorí tó bá ti wá ní tó máa dìbò fún wọn wọ́n lè lọ wá Fúlàní gbogbo wá dìbò fáwọn. Ó dà ẹ ṣeun gan kẹ́lẹ́ mi sí wa dá sí ẹ ṣeun gan ọmọ Akin bá wa gbóhùn sókè. Ẹ tẹ́ bá ti wọlé sórí TikTok ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n pariwo ẹ jọ̀ọ́ mo ṣe wàhálà ìnáwó tán ni tí wọ́n máa pariwo lórí íńtánẹ́ẹ̀tì pé bá wa mute ẹ bá ti wọlé máa bá wa mute ni ẹ bá wa gbóhùn sókè ọmọ Akin ẹ jọ̀ọ́ pàápàá pàṣà. Ẹkún náwó ìyá mi àṣejẹ láṣẹ ìpínlẹ̀ àṣẹ Ìdùmarè. Iṣẹ́ tó lédùn àgbélé yín lọ́wọ́ ni ìyá mi kò ní sú yín. Àṣẹ o. Ẹ fọkàn balẹ̀. Àwa la wà ń bẹ̀ lóòótọ́ àwa náà la máa béèrè níta fẹ́ ìyá mi. Bẹ́ẹ̀ni. Tó ti yé yín. Mo máa ń tẹ̀lé yín tán ti tàn because ẹ máa ń lọ ẹ máa ń sojú abẹ́ǹkò lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ ń dúró sẹ́yìn kàkan. Ṣẹ́gẹ́t. Àwa gangan aráàlú ni a ní lọ́wọ́ tá a dìsẹ́rù àwa là ń fìyà jẹra wa láti àwa ọ̀dọ̀ àwa aráàlú tó fi dọ́dọ̀ ọba bàbá mi tán sọ lẹ́ẹ̀kan pé gọ́vnà lágbára ju ọba lọ irọ́ ni èmi ò gbà ó ọba ìlú tèmi lágbára ju gọ́vnà stéètì mi lọ torí pé kí ni ọba ìlú mi ó wà ń bẹ for life láti ṣe àdáàbòbò àwa aráàlú ẹ̀ ni gọ́vnà la ní kó lọ ṣojú gbogbo ìlú wa fún wa fún ìgbà báyìí ni nta ọba fẹ́ lọ kí gọ́vnà fọwọ́ sí. Bẹ́ẹ̀ni. ṣáwa láyàn náà bóun ló yàn wá kí là ń da parẹ́ fún ara fún kí là ń pọtẹ́lẹ̀ pín fún. Bàbá mi ìgbà tí ò sí àyè fún wa láti lọ bá àwọn governors wa ní kí lorúkọ ẹ̀ ní ọ́fíìsì wọn kí ló fẹ́ ṣe báyìí nísìn mo believe pé orílẹ̀-èdè ti èmi o mo believe pé orílẹ̀-èdè ti máa ń bàjẹ́ gọ́vnà ìlú ní Rivers State wọn kì í pé wọ́n pààyàn ní Rivers State tí wọ́n fi declare state of emergency ní Rivers State tí wọ́n yọ governor Rivers State tí wọ́n fi fìdí ẹ síbẹ̀ why not gbogbo ìlú tí wọ́n bá ti ń pààyàn ẹ máa declare state of emergency nílùú yẹn ẹ yọ governor yẹn kú ẹ fi governor míì síbẹ̀. That is ara aráàlú la máa béèrè lẹ́sẹ̀kẹsẹ̀. Now we are on Yorubawuyi platforms. Let us raise up our voice. Tinubu, gbogbo ọmọ Yorùbá, we are raising up our voice. I am not saying Emi Yorubawuyi, don't page Yorubawuyi. I am raising up my voice, and if you are raising up your voice also, Baba comment section, Baba share video. Any government, tó bá ti pààyàn nílùú ẹ̀, your government, the state, declare state of emergency. Ẹ má ṣojú ṣáájú. Wọ́n pààyàn ní Rivers tàbí declare state of emergency. Ìpààyàn yìí ti pọ̀ jù ebi ń pa àwọn nílẹ̀ Yorùbá.
à ń gbọ́ ní sà. Iṣẹ́ wa lẹ ṣe ìyá mi, iṣẹ́ wa lẹ ń ṣe, iṣẹ́ ń gbọ́ mi. Péjì àwa la ní, ẹ̀yin kọ́ lẹ ní. Gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire la ní péjì, ẹ̀yin lẹ bá wa tukọ̀ ẹni kò dẹ̀ ní sú yín. Àti gbogbo ilẹ̀ àti àsìkò yìí sọ fún gbogbo wa pé gbogbo ìlú tí ò bá ti ní ìtẹ̀ tí ò ní lọ síwájú ẹ jẹ́ ká dìde lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ká béèrè níta fẹ́. Gọ́fúnà Kwara State tó bá délẹ̀ Yorùbá ló ṣì wà, ẹ jẹ́ kó kó ń bẹ̀ with immediate effect. Mákindé tó bá délẹ̀ Yorùbá ló wà, káwọn náà kó kó ń bẹ̀ kíákíákíákíá bá a lọ́ba nílùú tó ju gọ́fúnà lù lọ. Kán má tì wá pa nítorí ambition tiwọn. Ẹ wo ambition wọn olórí burúkú wọn nídìí òṣèlú. Tẹ̀fí ní bàbá yìí ò ṣe tó. Pẹ̀lú gbogbo tí bàbá yìí tún ṣe ń sìn ẹ́ tún ní kò ṣe tó. Ọmọ òdì ẹ̀ but èmi ò ní tí wọ́n bá wí bàbá àwa fún ara wa ṣé ń gbọ́ mi àwa fún ara wa ni ká bá bàbá wa sọ̀rọ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ gbọ́n tá a sọ ṣá. Yes, ó gbọ́dọ̀ gbọ́. It's a must. Tinubu, you must listen to us. Yes. Ẹ bá wa kọ sí comment section. Tinubu, you must listen to us. Tinubu ó gbọ́dọ̀ gbọ́ nǹkan tá à ń sọ. You must listen to us and you must ó gbọ́dọ̀ gbọ́ nǹkan tá à ń sọ, gbọ́dọ̀ ṣe nǹkan tá a fẹ́. A ní wọ́n ń pa wá ẹni tẹ́ bá tó kó tẹ́ bá tó débẹ̀ ní 2027. Ẹ ṣe fún wa ní security wá sìn. Yes, you must listen to us. Activate security fún Sunday Igboho nísìn. Ẹ ṣe next thing fún wa. Ẹ ṣe bàbá wa, ẹ ṣe ń gan wa kí. Tinubu, you must listen to us. Is either you activate security for fún Sunday Igboho nísìn kó bẹ̀rẹ̀ iṣẹ́ or any ìlú tó bá ti díyàn gbé tó bá ti pààyàn. Tí wàhálà fi bá wa náà Yorùbá báyìí, ẹ declare state of emergency nílùú yẹn. Ẹ declare state of emergency. Then àwọn tí bí àwọn governors gba security allowance. Now everybody will sit right. Anyway, tó bá ti pààyàn, ẹ máa declare state of emergency. Ṣé Rivers ṣọ pààyàn kí tó declare state of emergency? Ẹ bá gbó sókè sà. Ẹ gbó sókè sà. Ẹ kú ojúmọ́ ìní ẹ kú iṣẹ́ tán. Ojúmọ́ ire. Ẹ kú ìnáwó. Congratulations ma. Ẹ ṣe gan mo dúpẹ́ sà. Unisex ẹ máa gbọ́ tiẹ̀. Wọ́n rí oríire àrídálẹ́, ìdùnnú àrídálẹ́ náà máa rí ń bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ìgbà. Àṣẹ Èdùmàrè, àṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà dẹ̀ jẹun ọpẹ́ ẹ̀ ní fojú sunkún ẹnìkan kọ́nu àwọn náà ní fojú náà nífẹ̀ẹ́ iná ṣàwátì. Ẹ rí ọ̀rọ̀ mi ìfẹ́ kó pọ̀ jù torí àwọn èèyàn tó kù. Ṣe rí ọ̀dà yìí pé a máa ń fira wá ṣeré. Gọ́fúnà kan ní kó sọ fún ọba kan kó pàṣẹ kan kíní kan ṣe láwa la níṣẹ́ tó pọ̀ lọ́wọ́ láti ṣe. Ó dàbí pé àkí máa ń fẹ́ gbọ́rọ̀. Àwọn eléyìí wọn rán wa, àwa náà dẹ̀ ti mọ̀ pé wọn rán anybody níṣẹ́. Káàdì ẹ̀mọ́ lọ́kàn wa, bàbá ṣe second term kò ṣe second term, ó yẹ ọba kọ́ ni bàbá wa jẹ o. Ọdún mẹ́jọ á pé pérépéré, tó bá dẹ̀ pé pérépéré yẹn kò lè kọjá mẹ́jọ. Mẹ́rin ti lọ nísìnyí, kò sí nǹkan kan tó jábọ̀dé fọmọ Yorùbá, kò sí nǹkan kan tá a rí mú wálé. Ọba wa ẹ má ìka padà sẹ́yìn. Yorùbá lórí pé ṣé mo wá ṣe léni kò yẹ kí n wá ṣe léni ẹni tó bá ti bá wa meet máa drop ní alẹ́ máa meet yín kẹ́ tó máa wọ̀ meet ẹ má distract mi fọlọ́run bá bẹ̀yìn mi ò fi ṣe gbéraga orí page báyìí máa ń ṣe nìyẹn bá ti wọlé sórí TikTok ẹ mute ẹ jọ̀ọ́ fọlọ́run bá bẹ̀yìn tó bá ti lè mute ẹ drop ara yín. Gẹ́gẹ́ bí nǹkan tèmi lérò ọkọ̀ tí mo bàbá mi we should tell Tinubu what we want on this platform èyí ni 4th of May 2026 gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n pààyàn àwọn governors ò kí ẹ̀ Tinubu sọ pé òun increase salary wọn ọmọ tí ò bá ń lọ sí school tí ò lọ sí school déédéé ọmọ tí ò lọ sí school tó ń lọ sí club ọmọ tí ò sanwó school ẹ̀ tó yẹ pé kò ní lọ sí class why wasting money paying school fees ẹ fowó sí allocation wọn ẹ má fún wọn lówó mọ́ àbíkẹ́ the place of emergency nínú wọn. gbogbo eléyìí tá a bá ń fà á máa fà á lọ ní ṣùgbọ́n kí gbogbo wa fúnra wa ká jí kiri káwọn alálẹ̀ kọ àmọ́ ṣe ìyẹn ló lè yọ wá kúrò nínú gbèkùn kò sí nǹkan kan tẹ́lẹ̀bọ̀ nínú àwọn tá à ń sọ ìfẹ́ mú wá fún wa ṣùgbọ́n tó bá kúrò ń bẹ̀ lọ́la ká mọ̀ pàṣẹ ìbẹ̀rẹ̀ eré tó pọ̀ tá a máa sá ó pọ̀ lẹ́sẹ̀ wa màmá wa kan sọ̀rọ̀ lẹ́ǹkan pé kò ń ṣe torí àwa tá wà ń sẹ̀ǹsẹ̀ àwọn ọmọ wa tá à ń bí sílẹ̀ àwọn làánú ọ̀ làwọn ṣe wá àwọn tá a dẹ̀ ń bá tá yìí wọn ọ̀ràn anybody tí bàbá yẹn bá kú ń bẹ̀ tọdún mẹ́jọ bá pé ká máa ríra wa ó bẹ́tà ká tètè ṣe kò jù bẹ́ẹ̀ lọ o ire. ẹ ṣeun sir user bá gbóhùn sókè we must tell Tinubu what we want on this platform today orí page Yorubawuyi la wà we must tell Tinubu nǹkan báyìí la fẹ́ user ṣe wà ń bẹ̀ tẹ́ bá sí ń bẹ̀ kẹ́kẹ́ ká tètè mọ́ o
Agbọ́n má bí wọn bá wa gbóhùn sókè. Agbọ́n má bí wọn bá wa gbóhùn sókè. Bàbá wa bá àwọn ẹ bá wa gbóhùn sókè. Níta bá ti pè tó bá ti sọ̀rọ̀, a máa drop yín ni. Congratulations. Ẹ ṣé mo dúpẹ́ sà. Má pè yín padà. Jẹ́ ká ẹ bá mi sọ fún ìyàwó àti àkọ́kọ́ pé marriage is not marry age o. Kò ṣe gbogbo ẹ̀ ló máa dùn lójoojúmọ́ o. Sọ fún wa pé kẹ́ tó pè mí sọ̀rọ̀ yín ẹ̀kọ́ ẹni méjèèjì ẹ jókòó kẹ́ bára yín sọ ẹ má pè mí o. Tẹ́ bá wá bára yín sọ tí ò bá yé yín ẹ o ṣe wá pè ya pé àbí bàbá kẹ́ sọ pé ká fún yín advice mo fẹ́ fún yín o. Èmi ò ṣe dictator. Wọ́n ti mo sọ fún àmọ́ tèmi nìyẹn o. Ẹ má pè mí sọ̀rọ̀ yín. Ẹ má jókòó kẹ́ bá ń sọ láyé tán kó o yẹ wíwẹ̀. Tẹ́ ní ọ̀rọ̀ kátà sọ pé ká sọ fún Tinubu mọ nǹkan tá a fẹ́. Ó mọ nǹkan tó ń bàbá ẹni tó bá sùn ni wọ́n máa ń jẹyàn kí n jí àpérọ̀rọ̀. Tinubu lè mọ nǹkan tá a fẹ́ bẹ́ẹ̀ ti ṣe àwa náà continue. Ìgbà Sunday Igboho mọ̀ pé kò fi Sunday Igboho sílẹ̀ náà kò fi sílẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní pariwo filẹ̀. Let us continue telling him we are tired of this kidnapping and killings. People are living in fears. Tá a bá sọ pé nǹkan tí Tinubu mọ̀ tá a fẹ́ ọjọ́ mi láti ń kígbe sí ó ti more than a year. Àtúmọ̀ máa bẹ̀rẹ̀ nísìn. Ká tó máa kígbe yìí ká tó máa sọ pé nǹkan báyìí là ń fẹ́. Àbò ọmọ ẹ dúró náà ṣé ọmọ tó ń sunkún ìyá ò mọ̀ pé tí ò bá jẹ́ pé ebi ló ń pa àbí kó jẹ́ pé ó ní nǹkan tó ẹgbẹ́ ọmọ ẹ̀ bóyá ó wẹ̀ tì ní ọmọ náà bá ṣe ọmọ ò lè rí revolution tó máa ṣe ni kó kígbe kò lè sọ̀rọ̀ kò lè sọ pé ìyá ebi pa ń bọ̀ tó bá ti ń ké ìyá àti rò pé mo mọ nǹkan tó ṣe ìtùnú ó mọ nǹkan tó ń ṣe wá náà ó ní ká sọ fún and at the same time ká máa sọ pé ọba àwọn yẹn àwa Yorùbá la lè kẹ́ into tradition pé ọba ni ọba wo ẹnìkan sọ̀rọ̀ lẹ́ka ọba wa ni ọba òrùlù náà ó kéé nísìnyí mo wà lẹ́kọ̀ọ́ sìn tó bá fẹ́ jọba Èkó àbóyé mi ò lè lọ síbẹ̀ kí n lọ sọ pé ẹni báyìí nìkan fi jọba but tó bá fẹ́ yan gómìnà Èkó mo ní láti àti vote ńbẹ̀. That is it. So kí n bá nígbà tó yẹ pé kò sómi ní constituency èké mi tí máa lọ tí mo ní senator tó ń gba project amount tó ń gba billion pé tí o bá ṣomi lọ́dọ̀ ìwọ ni kò ṣomi fún àwọn constituency yẹn mo wá lọ ń blame gómìnà no senator ni máa bẹ̀rẹ̀ pé wọ́n ti fún ẹ lówó kó fi ṣomi sọ̀dọ̀ wa senator yẹn gómìnà ìwọ ló ń gba security board bẹ́ẹ̀ ṣiṣọ́ lẹ́ẹ̀kan yẹn ìwọ ni kó dáàbò bò aráàlú náà àwọn alẹ́jà káwọn gómìnà yẹn káwọn yan náà gómìnà tẹ́ kó ṣe gómìnà lọ́dún yẹn ọdún tó ń bọ̀ ọdún di senator amósùn lọ sùn ní senator ó lọ ní senator house amósùn ó lọ sùn bẹ́ẹ̀ torí mílíọ̀nù tó gbà bẹ́ẹ̀ àtijọ́ kó ràn wọ́n lọ́rùn ajẹ́kìgbò ẹ̀ kábà tí ogun ẹ mọ̀ pé Tinubu ká sọ̀pọ̀ kábà tí ogun lọ sí gómìnà house kábà gbàgbà wá ó gba security board kí ló ti ṣe àwọn alẹ́jẹ́ kan yan náà àkókò bọ̀ ẹ̀ wọn kò sẹ́yìn ara wọn. Bàbá wa tábà tiẹ̀ ń bẹ̀rù àwọn sójà wípé àwọn Tinubu tábà ń pa àwọn sójà tábà lọ sí secure governor's office tábà ń bẹ̀rù sójà tí nọni bá nọni tí gbanigbani bá fọwọ́ lẹ́rán gbanigbani mọ bí nọni ṣe ń nọni ìlú tó bá ti ń jiyàn gbé tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn governors kó sójà sí kinní okay kí Tinubu declare state of emergency níbẹ̀ yes Tinubu I am calling on you declare state of emergency níbẹ̀. ṣe mọ̀ pé ìgbà tí Ọbásanjọ́ tó declare kìnní tó lé ọba kìnní ìfẹ́ náà ló ṣe wọn àti Fáyọ̀ṣe tó lé Fáyọ̀ṣe kúrò lẹ́yìn náà ní gómìnà of Èkìtì ṣébí tiẹ̀ ló ṣe ń gbà yẹn ọkọ̀ iṣẹ́ pé ìgbà tán gbẹ́dá lọ sí kọ́ọ̀tù ṣébí Fáyọ̀ṣe ti fi tiẹ̀ nǹkan tó wà ń bẹ̀ nìyẹn gómìnà ní gbogbo ẹ̀sẹ̀ ṣe ṣe láyé ọjọ́ yẹn ìgbà tó yẹ pé ní premier ta ní gbogbo kíní wọ̀nyẹn Akíntọ́lá àti Awólọ́wọ̀ kó olúkàkùn ṣe tiẹ̀ ní nǹkan tó yẹ ká pa Awólọ́wọ̀ sí a lè wá pé kíní sí náà a lè pé síìkì sí Awólọ́wọ̀ ló dá school ọ̀fẹ́ lẹ̀ àwọn independence ìgbà olúkàkùn ló gọ́fà region ẹ̀ nígbà tó dá school ọ̀fẹ́ lẹ̀ àwọn ọ̀dá school ọ̀fẹ́ lẹ̀ lọ́dọ̀ tí wọ́n náà tó dá sí pé Yorùbá fi kàwé ju gbogbo wọn lọ Awólọ́wọ̀ ní òun ní premier kíní western region gbà yẹn a lè lọ wá blame síìkì tó jẹ́ president àwa nìkan láti ẹ̀ lọ́ba ni ọba wà ní Spain ọba wà ní UK wọn blame ọmọ wọn náà ọba wà ní Holland wọn blame ọba wọn náà ọba wọn blame prime minister náà máa dárúkọ mo ti sọ láti dájọ́ ẹyẹ ká wọ politically mature nǹkan tó yẹ ká blame governor sí a máa blame Tinubu sí àìkọ́tà blame senator wá sí àwọn local government amount tó ń gbowó sí náà kọ́ direct. Ó dà bàbá wa ẹyẹ kẹ́lẹ́ mi sí bàbá gbóhùn sókè ṣáà ṣeun sà. tó bó ṣe nínú ẹgbẹ́ jẹ́ ká fọba lẹ̀ ọ̀gá jẹ́ káwọn ọba òru àbóòtù fọba gómìnà làbóòtù fún àwọn lórí ìkìlẹ̀ṣẹ̀ fúnra wọn. ẹ bá àmúsùkò lórí fóònù. hello ẹ kálẹ́ láti ìlú àyè. ẹ kú dédé àsìkò yìí sà. congratulations o. thank you sir. a máa rí wọn pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè.
Ọlọ́run ò ní fi wọ́n pa wá lẹ́kún lórúkọ Jésù. Nǹkan tẹ́mi kàn rí tí mo kàn tẹ̀ fẹ́ chipe sí irú ọ̀rọ̀ yìí ni wípé lóòótọ́ orí ni ẹja ti ń bàjẹ́. Ohun tá a bá dẹ̀ fẹ́ torí Tinubu ló wà ń bẹ̀ ń sìn. A bá sọ pé Tinubu máa wọlé second term tí ò bá lọ wọlé ńkọ́ ìyá jẹ ṣẹ́gẹ̀ stupid and bastard orí búyà sí àwọn ọmọ Yorùbá lára. In fact kó lórí pé mo join program yìí àbúrò mi send message sí mi láti ilé pé ṣé mo gbọ́ ṣé mo ti connect last born wa pé ṣé mo bú rẹ̀ bóyá ó bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbà tí mo wá ń bíṣẹ́ torí mo ní kó lọ bá mi ṣe nǹkan. Ẹ mọ̀ ibi tí fíàsì yẹn dé nìyẹn ń gbé kó máa pe ara ilé ẹ̀ kó máa gbóhùn ẹ̀ níṣẹ́jú kan. kẹ́rù máa bá yàn. Because of the insecurity in the country. So mo á ní gòkè ní sùúrù bẹ́ẹ̀ mi náà ṣe pé mo pè lẹ́ǹkan ó dẹ̀ gbé mo ní òkè àlàáfíà ní àdúgbò lọ́wọ́ Ọlọ́run. So nǹkan tí ó máa ṣẹlẹ̀ ń sìn gan ni pé ṣẹ́rí gbogbo àwọn gómìnà ọba àvẹ́rìtì gbogbo wọn nísìnyí báyìí wọ́n mọ nǹkan tó yẹ kó ṣe wọn ò ṣe their immaterial. Ohun tá a máa kọ fún Tinubu torí Tinubu gangan ni the main focus wa. Wọ́n dẹ̀ ní the main focus àwọn north tó ń dà lóru. Òun la máa bá sọ̀rọ̀ pé wá tí ò bá lè fòpin sí insecurity yìí pé wá ká máa lọ. There is no two ways about it because tí Tinubu bá ti lè kúrò níbẹ̀ tí kò bá lè kúrò níbẹ̀ tí kò bá rí nǹkan kan ṣe sí wàláì tàláì Ọlọ́run gbọ́ ọmọ Yorùbá tó wọ́n ga owó sẹ́wọ̀n kí wọ́n ti kan rọra mọ́nú sí torí Tinubu wọ́n ti àti Haúsá àtọmọ Yíbò wọ́n ti kan rọra mọ́nú nígbà tí ọmọ Haúsá àti Yíbò bá ti mọ̀ lé wa lórí mélòó ni wá so ìyẹn gangan ló yẹ kí Tinubu ń sìn kó máa ríǹgì ló lágbára ẹ pé àwọn èèyàn mi that is tó bá sì mọ̀ pé àwọn èèyàn ẹ̀ ní Yorùbá jẹ́ tí ìbá yẹ pé he's only there for himself and his family tó bá mọ̀ pé àwọn èèyàn ẹ̀ ní Yorùbá jẹ́ he should try and do something at least ṣẹ́rí tó bá jẹ̀bẹ̀rẹ̀ sí ní gbé process yẹn pé a fẹ́ pín àwọn Ìgbò náà tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ àwọn náà ń wá báwọn ti fẹ́ gba Biafra tó bá gbé ìgbésẹ̀ yẹn these two parts of the both west and east wọ́n máa rí support ní gbogbo ibẹ̀ yẹn tó pé táwọn méjèèjì bá support kò sí nǹkan tí Haúsá tí náà ti lè ṣe náà even àwọn middle belt gan pápá wọ́n fẹ́ kúrò so akọ̀kù àwọn kọ́nọ̀tì nìkan ní ìkíní máa yá ní kíákíá but he's not doing anything towards that area. Ọlọ́run abára kó sí nínú a lè ṣe because tí kò bá ṣe irú èmi yìí I won't be able to go home again. Even me, even we are scared. I won't be able to go home again. Ọ̀nà tí màmá wá ń sin pé kí n kó àwọn tó jẹ́ immediate family mi kúrò nílé. Nǹkan tó kù nìyẹn. Because mi ṣáà ní sọ pé mi ṣáà ní máa sùn nígbà kí má lè sùn kí máa rántí máa rí fóònù mi á rìn báyìí ẹ̀rọ àpà mi ni pé ṣé kìí ṣe pé nǹkan ti ṣẹlẹ̀. That is the level that everybody that is in the diaspora are today. Kọ́lọ́n ṣàánú wa o. Ẹ ṣeun gan bá mi. God bless you. Ẹ ṣe gan adúpẹ́. Kẹ́lì bá a gbóhùn sókè. Kẹ́lì ṣe wà ń bẹ̀. Bàbá Tinubu, we are living in fears. Ẹ̀rù ń bà wá. Kẹ́lì ṣe wà ń bẹ̀. Bàbá tí sinmi ká drop yín o. Ẹ̀rù ń bà everybody. Èyàn ò lè sùn èyàn. Ẹ kí sáré gbé kọ́ mi. Èyàn ò lè sùn èyàn ò lè wó. Oníkàlùkù kọ́kàn sókè ni. Hello. Call from 12024209614. Talk about that later. More live show. About commission.
Kelly bọ̀bọ̀ ṣe é sí ń bẹ̀ ká tètè drop yín. Ìyá ẹ̀ lẹ́ bá gbóhùn sókè lórí fóònù. Ẹ kú ìnáwó ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ẹ o. Àṣẹ ìgbìmọ̀ tí inú abẹ́ mi o. Ẹ jẹ́ tẹ́ ń wo show yìí ẹ bá wa like show tẹ́ bá mọ̀ pé yẹ kẹ́ like tẹ́ bá mọ̀ pé yẹ kẹ́ like ẹ bá wa like tẹ́ bá mọ̀ pé yẹ kẹ́ like yàrá kan ní 50 likes ló wà ńbẹ̀ tẹ́ bá mọ̀ pé yẹ kẹ́ like ẹ bá wa like I am not going to. Hello Ọlọ́run àwọn máa like ẹ ni. Ẹ ṣeun gan san. So Ọlọ́run bá wa pẹ̀lú yín. Kò ní sú yín kò ní rẹ̀ yín. Torí ṣe ló yẹ kẹ́ máa rest pẹ̀lú bí gbogbo station bet ẹ ń wo àwọn èèyàn yín bọ́n ṣe ń ṣe wọ́n ó ń fún yín ní concern. Now ṣe rí nǹkan tèmi tí ẹ fẹ́ sọ èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o ìdí àti túmọ̀ tí mo pẹ́ mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ní nọ́ọ̀tì ní Katsina ní gbogbo àwọn nọ́ọ̀tì lọ́hùn àwọn irú Sunday Igboho ta ní kan empower yìí àwọn arábí yẹn ń gbé K47 tá à ń rí ní ìsàlẹ̀ ń bí aṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ wọ́n kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ bá abẹ́ ìlọ bàbá Tinubu o àti gbogbo àwọn tó tọrọ yìí kàn o alákọ̀ọ́kọ́ nìyẹn then orí kejì ní Kwara State ọmọkùnrin tí mo sọ fún yíjọ́ kìíní àná ọ̀dọ́ lọmọ yẹn náà yóò ń ṣe bí ìtọ́jọ́ yín ni tí ó ń jẹ́ kí Kwara State lọ́hùn tó ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ so ó dàbẹ̀ ni pé insecurity kan ṣẹlẹ̀ so tí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tí wọ́n lọ kojú àwọn arábí yẹn wọ́n ṣàfà wàhálà yẹn to the extent pé lára àwọn pípù yẹn nu wọn balẹ̀ ẹ jẹ́ mọ̀ pé wọ́n láti sọ pé káwọn ọlọ́dẹ ìbílẹ̀ yẹn sìn kó wọ́n máa rìpọ́ọ̀tù ní Kwara ní Ìlọrin lọ́hùn tó ń bẹ̀ sí ní trouble àwọn arábí yẹn so lọ́wọ́lọ́wọ́ ń sìn ọ̀rọ̀ yẹn yìí wà ńlẹ̀ so nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State àti ní ọ̀dọ̀ wa ń bì báyìí kán bá wa pé gbogbo àwọn tó wà ní Aso Rock wọ́n mọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o àdẹ̀ láìkẹ́ o kí bàbá náà kó try kó ṣe normal thing ni o Yorùbá a máa ń tẹ̀lé òfin àdélédé lọ ra ìbọn ká máa kọ̀mìtì kínní ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé kò sówó ta lè fi ra gbogbo àwọn kínní lọ́wọ́ wa o bẹ́ẹ̀ ta máa ń tẹ̀lé òfin so anything tí state tí ò bá dẹ̀ ti ṣe normal gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí contrary láti di state of emergency ń bẹ̀ náà ẹ̀mí èèyàn lélẹ́yìn náà Rivers State tí wọ́n declare state of emergency ṣé gbogbo ẹ̀ náà máa ṣe politics ẹ jọ̀ọ́ bá bẹ̀ bàbá o eléyìí ti pọ̀ jù ẹ má jẹ́ kán pa gbogbo èèyàn tán kó tó 2027 náà ẹ jọ̀ọ́ bá bẹ̀ wọ́n o so eléyìí ti pọ̀ jù ẹ ṣeun o ẹ rà mà. Tinubu, stop playing politics with our life. Stop playing politics with our lives. Any governor tó máa ti ń pààyàn nílùú ẹ̀ tí wọ́n ń jiyàn gbé nílùú ẹ̀ ẹ declare state of emergency bẹ́ẹ̀ declare ní kí lórúkọ ẹ̀ ní Rivers State ẹ declare state of emergency ìpànìyàn yìí ti pọ̀ jù jiyàn gbé yìí ti pọ̀ jù ẹ má sọ ẹ̀mí wa ẹ̀dẹ̀mí chicken Tinubu báwo lè ṣe fẹ́ ṣe 2027 báwo lè ṣe fẹ́ rule 2027 to 2031 how do you want to rule Nigeria with this set of people tó yẹ wípé ẹ̀jẹ̀ ló fi ń ṣe omi with this set of people tí wọ́n rí ìpànìyàn bí ẹni wípé àwọn pa ìdun with this set of people that they are tired of roaming about in the bush and they want to come down to Yoruba land. How do you want to rule Nigeria in 2027 to 2031 with this same set of people? tó yẹ wípé ẹ̀mí wọn ti di wípé it's either them or them or them. It's either them or nobody. With this kind of people that won't believe in power, with this kind of power intoxicating people, Tinubu, how do you want to rule Nigeria in 2027 to 2031? With this insecurity, we are tired of you giving us excuses in Yoruba land. You are a stubborn politician. Yes, we agree with you. The opponent, the opposition, they want to destroy they want to destabilize your regime. We agree with you. But remember, the opposition will always want to destabilize your regime. Because Jonathan regime was destroyed as well. When Buhari was there, they were quiet. These extremists, tí wọ́n pa Deborah, tí wọ́n dẹ̀ support here. These extremists wọ́n kọ́ àwọn ọmọ wọn lọ sí UK láti wà okay. Tí wọ́n dẹ̀ sọ fún wa pé kéwú ni ẹ ké ìwé ò tà mọ́.
these extremists nílẹ̀ Yorùbá tí wọ́n lọ ibi táwọn ẹlẹ́bọ gbẹ́bọ wọn sí tí wọ́n lọ ń fọ́ ìkòkò ẹbọ. How do you want to rule Nigeria? Yes, you are the president of Nigeria, not president of Yoruba people. We understand. But oko ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Tọ́mọ dẹ̀ sọ pé oko tó kó ẹ̀pọ̀n tẹ́pọ̀n, àwọn kan máa ń yí jù kan lọ. Díẹ̀ ló fi kàn mí, kò ṣeé bù dànù. A ó sọ̀rọ̀ ilé wa ni alájọbí fi máa ń lẹ́nu níbẹ̀ torí kò sùn lọ. Alájọbí ètò sálájọgbé o. Tinubu, ìyà yìí pọ̀, ìpànìyàn yìí pọ̀, ìgbésùmọ̀mí yìí pọ̀. We cannot continue this way. Never. They continue by. Èyàn mẹ́rin náà máa takù. Àwọn ọmọ Yorùbá à ń sá kúrò lórí ilẹ̀ wa. The Yoruba people are running from their land down to abroad. Yoruba people running from their land down to abroad. Why the Fulani killers, the Agbesumomis, are running from the bush down into Yoruba land? 70% of Kwara State has been distorted by these terrorists. Yet any Yoruba that's come out, that is sorrow, on the same one, okay, Kwara Straight. And are we to continue this way? Are you waiting for all the Yoruba land to turn to Ilorin?